ṣe fóbìnrin tí ò bá gbọ́ràn gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé ẹ̀ ń bọ̀ nígbà tó débi fún àdìrí bòhún náà yẹ ìní wípé gẹ́gẹ́ bí àfáàlì ṣe sọ pé ẹ fọwọ́ líle míì mu ọwọ́ líle yẹn wá ní ó wá póríṣiríṣi ṣe understand kò wá ní ẹfubùsùn lẹ fún sẹ́mi páwọn obìnrin I'm sorry to say that ẹranko ni wọ́n obìnrin ìbẹ̀ jẹ́ pé tí mọ́mì yìí náà ṣé mọ́mì yìí náà wà included mọ́mì yìí náà ẹranko ni yàrá ìyá rẹ̀ ẹ̀yìn kò sọ̀rọ̀ dáadáa báyìí. àbórí ìfalẹ̀ ẹ má bínú bọ̀bọ́ ìsọ pé obìnrin ẹranko ni wọ́n mo wá ń bí yín ṣebí màmá yín obìnrin ni ẹ wá ń bínú ẹ máa insult ẹ sọ pé obìnrin animals women are animals mo wá sọ does that include your mama cause your mama too be woman ẹ wá ń bínú ń kwà sí àsẹmẹ kó sì lọ ẹyẹyẹyẹyẹyẹyẹ mama yín lẹranko your mother Aisha lẹranko. I don't like chicks. Alright, what? Ẹ̀gbọ́n nǹkan tó sọ now. Mo wá okay, tó bá bí pé ẹranko ni woman, you shouldn't have a problem tí bá sọ pé mommy yín náà, she get. Ben. But wọ́n lè take care. Lè take care wọ́n sọ fẹ́lú mi. Ẹ má bínú. Nǹkan tó yẹ kó sọ wọ́n gbé kalẹ̀ ni. Ẹlòmí ó máa ní ìmí nínú wọn. Èèyàn gidi wà, èèyàn burúkú wà ló máa sọ. Ẹ wá ní gbogbo obìnrin kò yẹ kó sọ̀rọ̀ báyìí astaghfirullah kò yẹ kó sọ̀rọ̀ báyìí ṣé ìyá Khadija àti ìyàwó náà bí iṣẹ́ ẹranko ni Aisha ẹranko ni Aisha ẹranko ni àbí Sauda ẹranko ni. so tó bá sọ̀rọ̀ báyìí so àwọn èèyàn tó jẹ́ èèyàn gidi wọn ṣe ẹranko ni wọn so wá dìgbì bò hún náà nǹkan tèmi nímọ̀ nípa rẹ̀ òun náà nípa ẹ̀bá wọn wí ìbá wí sì rèé àwọn àdìsí sọ̀rọ̀ nípa rẹ̀ dáadáa tó pọ̀ pé tá a bá fẹ́ náà wọ̀n kì í ṣe nínú pé etí aṣọ gan ni àdìsí kan sọ ó ní etí aṣọ kẹ́kọ̀ọ́ kẹ́má náà ní ọ̀pẹ́ ọmọ àárí ọ̀pá ọwọ́ ẹ̀bẹ̀ pé ta ló náà lójú báyìí àákọ́ mi ni English lè tú ọ lè gbé sí dictionary sọ wípé nǹkan tó ń jẹ́ nínà yẹn pé mini nínà yẹn pé kọ́ náà yàn kọ́ ṣe kíní kan náà so kíní lè dictionary lè tú bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí Islam àti pé hadisi ló ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ Al-Qur'an tó bá lọ wò dáadáa nísìn gbogbo Ibn Abbas ó sọ pé òǹkàlùkù wọn sọ ráàyù ni pé òǹkàlùkù ń sọ ìròrí tiẹ̀ nípa tó gbọ́yé nípa ẹ̀ ni o ìyẹn tó bá ti sọ pé ó sọ pé hadith báyìí sọ̀rọ̀ báyìí hadith ló sọ nípa wádìí ìbòhún náà ìtàn ìwòye ó tó 10 tó sọ̀rọ̀ nípa ẹ̀ tó wà káàkiri wallahi so àgbọ́yé ni kókó gbogbo ẹ̀yin tẹ́wà bíbá ìtẹ́ jẹ́ mùsùlùmí kó kálukú náà lọ ṣèwádìí lọ́nláìn fúnra rẹ̀ kó lọ ṣèwádìí ní tẹ́ bá gbọ́ tábà ti gbọ́ ẹ lọ ṣèwádìí ẹ̀ so gbogbo báwọn ṣe lọ ṣe lè tú ẹ dákun ẹ má bínú ṣẹgbọ́ so ẹ wá bínú fáfá tó sọ yìí pé ẹranko gbogbo obìnrin. no me was surprised because àwọn Muslim men bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn I'm not shocked because bó ṣe rí obìnrin nìyẹn ṣe get. ṣé mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sẹ́ ọ̀pọ̀lọpọ̀ Muslim men náà sọ. My brother tí n bá show yín ní inbox mi tẹ́ bá rí àwọn Muslim men tó ń threaten láti grape mi torí mò ń sọ̀rọ̀ Islam so mo mọ nǹkan tí mò ń sọ so anyway now ẹ ti sọ pé ní pé kọ́ máa nà wọ́n àbí kọ́ nà wọ́n ni ẹja conclude yẹn náà ṣé kọ́ nà wọ́n àbí kọ́ máa nà wọ́n ni. ṣe rí i pé àgbáyé wà ń bẹ̀sẹ̀ ìtumọ̀ wádìí ìwúwo náà ni pé ẹ bá wọn wí ẹ nà wọ́n nínú ẹ̀dẹ̀ yìí ó ní àgbọ́yé ní. ṣé kí n gbé tafsir yẹn síta. ẹ lọ wá àdìs tó sọ̀rọ̀ nípa ẹ̀wà ní tafsiri kọ́lẹ́ máa bí tafsiri dàbí ìròrí ni ọ̀rọ̀ orí tèmi náà lórí nǹkan báyìí. so ẹ believe nínú tafsiri. mo believe nípa ẹ̀ tẹ́bá bí tafsiri jáde bí tafsiri tẹ́ pé mi nímọ̀ nípa ẹ̀kọ́. ẹ lọ gbé tafsiri ibùn Jalalaini wá Jalalaini ọkùn tafsiri kan ní tafsiri Jalalaini tọ́ba ti lè gbé yẹn wá ó ti tán òun nìkan lọ ga tafsiri mo gbàgbọ́ lẹ́yìn ohun hadith ló túkù ó ti yé mà. èmi fẹ́ bí yín question as an individual ṣáà yín rò pé ó right kẹ́ máa nà ìyàwó yín. àní nínú mọ nǹkan tó ń sọ nínú yẹn sà. okay understand look let me tell you something I am a woman mi ìfẹ́ kẹ́ ẹ nà mí at all mi care bóyá style bóyá kẹ́ ẹ fetí aṣọ no I don't want to be disciplined because mi ìṣòwò ẹni sùúrù ẹ lè bá mi sọ̀rọ̀ as your wife kẹ́ advice mi ká advice ara but I don't want to be disciplined because ọmọdé ìyàwó yín lẹ ṣì máa bá sùn lálẹ́ ṣe get so ẹ ti nà during the day and then in the night you expect her to open yash and say come here my husband kò lè work now so nǹkan tá à ń tọ́ láti sọ fún yín ni pé whether na beating with toothpick whether na beating with rubber band
women should not be beaten. Period. Al-Quran sọ wípé báyìí ni kẹ́ ṣe nà wọ́n. Why is the God of the entire world telling me pé wọ́n lè nà ìyàwó wọn? Kò make sense. Ẹ máa gbọ́ mà. Ọlá pé bẹ́ẹ̀ ṣe gbọ́ yé ni. Ṣebí kó tó di pé ó débi nínà, ó sọ pé kẹ́ ṣe wáàsí fún wọn. Ẹ bá wọn sọ̀rọ̀. Wà juruhunna fil madajin. Ẹ yàn wọ́n lódì níbi ibùsùn wọn, ẹ má bá wọn sùn. Tó bá ti pẹ́ ti bá sọ̀rọ̀ kò gbọ́. Ẹ má bá sùn nínú bẹ́ẹ̀dì mọ́, ẹ fílẹ̀ jà pé léyè ìṣẹ́ni tí mo lè má bá sùn mọ́ lẹ́yìn tẹ́ ti ṣe wáàsí fún ni o. Lẹ́yìn tẹ́ ti ṣe wáàsí fún. Al-Quran wá sọ pé ẹ yàn lódì níbi ibùsùn rẹ̀, ẹ fílẹ̀ ẹ má bá sùn mọ́. Tó bá ti pa eléyìí ò máa gbọ́. Wadiribuhunna ẹ wá bá wọn wí. Okay, Mr. Boke, tó bá jẹ́ yín náà lẹ gbọ́ràn sí mi as your wife tí mo sọ fún pé okay ọkọ mi o nǹkan tẹ́ ń ṣe yìí mi like o bẹ́ẹ̀ ṣe ń bọ́ bàtà tẹ́ gbé toilet seat gbé sókè ṣe pé fún mi ẹ fọ́ mi létí ọ̀rẹ́ àwọn mi fọ́ mi létí ẹni sùúrù ṣé mi náà lè bá yín wí bí aláṣẹ ní kẹ́ bọ́bìnrin wí ṣé mo lè wí. àlàyé dẹ́wà lórí ẹ̀ bíbá wí kọ́ fọ́ yẹn lójú. ẹ fún mi verse yẹn. Bíbá wí kò yẹ pé kọ́ fọ́ yẹn lójú. Ó wà ní àdìs. Ẹ fún mi ń bá sí yẹn ṣe mọ̀ pé evidence ẹ̀rí la fi ń sọ̀rọ̀ mi báyìí. Bẹ́ẹ̀ni ma. Kì í ṣe pé mo kàn make claim mo wá make story náà. Ẹ fún mi ní àyà tó ní pé obìnrin náà a lè na ọkọ wa because èmi máa wọ boxing. Obìnrin sọ pé wọn obìnrin lè na ọkọ wọn o. Obìnrin ò lè na ọkọ. Why? So possible ṣá. Lóòótọ́ alẹ́wọ́bìnrin tó légun tó légun. Èmi lè lọ́kọ èmi strong o I can be. Obìnrin tó strong wà dáadáa mọ́ mi. Exactly, so why can I not hit my husband? Mo fẹ́ nà. Ẹ̀gbọ́n tó wà lókè ni ó ní ọkùnrin òpómúlérò yín. Kí ẹ nípa ìyẹn tó bá nà mí èmi á nà ẹ padà ni. So tí wá ti di báyẹn tó wá ti nà yẹn yín náà fọ́ tí wọ́n padà ní ọ̀dọ́dọ̀ tí yín nìyẹn. So Quran verse Al-Quran ṣàlàyé fún wa ni. Sorry Mr. Boke, I understand. Yes ma. Mo ń bí yín fún ẹ̀rí nínú Quran. So Quran verse wo ló sọ pé èmi as an ìyàwó mo lè nà ọkọ mi? Wàá náà sọ pé ìyàwó lè nà ọkọ ẹ̀ ọkọ ló lè báyàwó ẹ̀ wù. Ìyàwó alhamdulillah thank you very much. Ẹ ti rí argument mi so àwọn obìnrin ẹ kúrò nínú Islam ẹ fà àwọn ọkùnrin yẹn lẹ̀ ẹ jẹ́ kó máa dùn. Obìnrin mélòó ló wà níbẹ̀ tó pẹ̀ tí wọ́n fọ́ ojú ẹ̀. Ẹ jẹ́ kó máa ṣe gayness wọn bẹ̀ ẹ kúrò nínú Islam. Màámi ẹ má sọ̀rọ̀ báyìí. Obìnrin mélòó ló wà nínú Islam ẹbí wọ́n lè pé táwa lọ́kọ ẹ tí wọ́n fọ́ ojú ẹ̀ rí o. Tọ́pẹ́ fi ẹ̀ṣẹ̀ yanjú ẹ rí o. Tọ́pẹ́ sì ń kírun tó ń gbàwẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀sìn tó ń ṣe gbogbo iṣẹ́ dáadáa. Ẹni sọ̀rọ̀ mo ti sọ fún yín tá a bá ń judge religion we do not judge religion by the people. Mo sọ fún yín a máa judge ẹ no Mr. Boke ẹjọ we don't judge religion by the people. Nǹkan tí Kúránì àti Hadith sọ la máa check because mo sọ fún yín pé mo máa àwọn Muslim tó ń mọtí. Quran ní pé kẹ́ má mọtí ṣé mo lè sọ pé he's drinking because he's a Muslim no lè fi character èèyàn wé Islam na máa fi judge Islam ṣé understand me. Yes ma. Thank you sir. So ẹ lè nà ìyàwó yín wọn bí yín dá let one Muslim man come and try me màálù ṣẹ́gẹ̀ sí lára in fact tọ́lọ́pàá wá sí èmi lọ́ máa kó lọ. Nílùú fọ́ létí kọ́ ni Al-Quran sọ́ndẹ̀ yẹn àdìsí sọ̀rọ̀ nípa rẹ̀ etí aṣọ. Lẹ́yìn tẹ́ ti bá sọ̀rọ̀ tẹ́ ṣe wá sí fún tẹ́lẹ̀ lójú ìbùsùn ẹ wá mú etí aṣọ báyẹn fi kàn kéye nílùú tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹjọ́ kejì pé kí ló ṣe lójú ọkọ mi ló fọ́ mi lójú kéye nílùú yẹn lọ sọ o. Any sọ̀rọ̀ sir me believe in the violence even kóbìnrin máa nọkọ ẹ̀ and documentary kan wà ní Netflix actually this man went through over 20 years of abuse from his wife beaten so me agree pẹ̀lú violence at all men should not hit women should not hate men but your God doesn't seem to know pé ó máa ní psychological effect even tẹ́ bá ń sọ fún wa pé ó ní kẹ́ nà wọ́n but kẹ́ máa nà wọ́n jù kí nìyẹn ní psychological effect ó máa take away confidence obìnrin yẹn ó máa jẹ́ kó wà insecure ó máa jẹ́ kó feel little so Allah ò mọ̀ pé beating irú eléyìí náà is psychologically harming to the women it's a humiliation ritual for the women. bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí ni mà. That's a fact. Kì í ṣe pé mo ṣe gbọ́ yé. That's a fact. That's a fact. Research backs me up. Statistics back me up. This is factual. Ẹ drop wèrè. That's bẹ́ẹ̀ má dá wọn lóhùn o. Èmi ò ṣe wèrè o. Ọmọ àdúrà pẹ̀lú agbára Ọlọ́run. Èmi ò ṣe wèrè lágbára Ọlọ́run. Èmi níyàwó lágbára Ọlọ́run. Ẹ ń try láti convince wa pé it's okay to beat your wife. Ṣé ìyẹn ọjọ́ tọ́kì wèrè? Àdìsí sọ̀rọ̀ nípa rẹ̀. Alẹ́ gbọ́ mi yé ṣebí Islam ni. Ṣebí irun tá bá fẹ́ gbé wá nǹkan méjì náà ni. Hadith wal Quran inti Quran bá sọ ẹ máa rí inú hadith inta hadith bá sọ tẹ́ bá ti rí inú Quran nǹkan ẹ̀ ò tún fẹsẹ̀ múlẹ̀ tó gan
àdìsí yẹn ó tún lóko tó bá tún pè ní tí Kùránì bá sọ tádìsí bá sọ kò fẹsẹ̀ múlẹ̀ tó ó ní kan tó bá tún pè. Okay, Mr. Boke, very last question for you. According to the conditions tí wọ́n sọ pé kẹ́ máa nà ìyàwó yín, do you agree with it? Yes or no? Ẹ já finalize it. pẹ̀lú ìtọ́ka ẹ máa gbọ́ mi. Báwọn èèyàn ṣe máa ń fail exam nìyí. This is multiple. Ẹ máa fail yìí, máa fún yín ní minus F minus, máa fún yín nísìn. Now, question here is almost as if which one do you use to carry water? A, bucket. B, mop. C, cat. Ṣẹ́gẹ̀. So, ẹ̀yin mò ń bi yín, according to the conditions that Allah subhanahu wa ta'ala sọ pé kẹ́ fi máa nà ìyàwó yín, do you agree with it? Yes or no? Lẹ́yìn gbogbo wá sí tẹ́ni ká ṣe fún ká ṣe kìlọ̀ fún mo agree bẹ́ẹ̀. Nínà ni mo ń bí yín. No. Nínà yẹn nìkan nù. Mr. Boke. Mọ́mí ẹ̀ lè tọkọ sí lẹ́nu. Nínà yẹn lọ́wọ́ nù. Ẹni sùúrù. Nínà yẹn lọ́wọ́ nù mà. Mọ́mí mi lè. Mr. Boke, mo mọ̀ pé lọ́wọ́ nù mo ní even tó ṣe lọ́wọ́ nù ṣé ẹ agree pẹ̀lú ẹ̀? Yes or no? Come on, don't be a coward. Say it with your chest. So àfáà yẹn ti wà sálẹ̀. So nǹkan tẹ́ máa ẹjọ́ ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa tí mo pé ọjọ́ Friday báyìí a máa ń kírun lédè Yorùbá. So ká sáré kírun torí àwọn èèyàn wa mo rí pé wọ́n enjoy program yẹn lọ so a lè gbé àwọn àfáà sókè. Àwọn àfáà náà wà sálẹ̀. Irun tẹ́ máa ń kí ní èdè Arabic tẹ́yin máa lọ ṣe òun la máa kí fún yín lédè Yorùbá nsìn yẹn wá gbọ́ túmọ̀ nǹkan tó ń kà fún yín ní èdè Yorùbá èdè tẹ́ gbọ́ yé. Ìdí tẹ́ ṣe wàánu Islam ni pé ẹ ò mọ ìsúnmọ́ èdè burúkú tó ń kà sí yín létí. Ìtumọ̀ nǹkan yẹn làwa máa kà fún yín báyìí. Kó o tó lọ kírun kọ́kọ́ lọ ka àwọn nǹkan tó fẹ́ kà yẹn lọ kà lédè Yorùbá kọ́kọ́ gbé sí brain ẹ pé does this thing make sense? Allah ń fi kẹ́tẹ́kẹ́tẹ́ búra, Allah ń fi yẹ̀pẹ̀ búra, Allah ń fi giwéjú búra, ṣó make sense ṣá? Ṣe get so nǹkan tá a fẹ́ ṣe ń sìn òun nípa fẹ́ kírun ní èdè abínibí ní pé ara nílò ju bí ẹ sì mọ̀ pé nílò ju bí 3-5 minutes lọ torí ìrun alẹ́ yìí. Ṣé kí àgbà kan bí ọlọ́ba ó yá bàbá wa a lọ gbé wọn wá láti ìlú Saudi ni. Ẹ jẹ́ bá a gbérun sókè. Ẹ jẹ́ a lọ. Ọba lọmọ. Kí gbogbo lé o ọba lọmọ ìyálájẹ bàbá wa. Ìyá Múlíká ìyálájẹ káàbọ̀ ẹ ṣojú o. Aláwọ̀ ẹ̀fẹ́ kan wà ń bẹ̀ tí yín kásáré kírun yẹn lédè Yorùbá ṣe get. Èmi náà kí gbogbo ilé mú kẹ́nìbọ̀dì ẹ̀yin tẹ́ ń wò wá. Káàbọ̀ o, ṣé dáadáa lẹ wà mú kí lé o, sàlámà lẹ́kùn wa ní ìsàkàtù. Ó yá ìṣojú lọ́wọ́ kan. Ẹ̀dẹ̀ jẹ́ ń kí àwọn èèyàn kí ló dé. Time yẹn máa kí wọn. Ó yá. So ẹ wá wọkọ̀ làyín jàmáà dúkà. Ìrun táwọn àfáà kí fún yín tán gbó iyebíye lọ́wọ́ yín òun la fẹ́ kí. So wọ́n ní wọ́n wá ka yàsí fún yín kán pẹ̀ràn kán pe wúrẹ́ kán kẹ́wọ́ pa òkú bàbá àṣàsùn. Àwọn kéwú tó ń kà fún yín tó fi gbowó lọ́wọ́ yín òun la fẹ́ ké fún yín lédè Yorùbá èdè tó lọ́lá jùlọ. So kẹ́ lísìn ẹ̀yin ìyá wa nílé lóko lẹ́yìn òde ẹ̀wọ̀n ohun tá láà gbéra àwọn àfa. So ẹja wọ kọlà sáfù lílàí sáfù Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya alal falah hayya alal salat qad qamatis salat Allahu akbar la ilaha illallah. Allahu ni alájùlọ. Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́ni kan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́ni kan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu alákóbá. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew.
Àmín. Quran 9 verse 123 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 4 verse 89 wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́ kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu tí wọ́n bá kẹ́yìn tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́ ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n kí ẹ sì má ṣe mú ọ̀rẹ́ àyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9 verse 5 nítorí náà nígbà tí oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n ẹ mú wọn ẹ séde mọ́ wọn kí ẹ sì mọ̀ pé kí ẹ sì bàdé wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronú pìwàdà tí wọ́n ń kírun tí wọ́n sì ń yọ sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ni aláforíjì aláàánú jùlọ. Quran 5 verse 33 ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpásípayọ̀ tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 9 verse 29 ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀ àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 8 verse 39 ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́ tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́ dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 2 verse 216 a ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí ohun ìkórìíra sì ni fún yín ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín Allahu nímọ̀ ẹ̀yin kò sì nímọ̀. Quran 58 verse 22 o ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀ kódà kí wọ́n jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́ ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Quran 33 verse 61 wọ́n ti di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n ẹ máa mú wọn kí ẹ sì máa pa wọ́n tààrà. Quran 8 verse 70 ẹ̀yin kọ́ lẹ pa wọ́n o ṣùgbọ́n Allahu ló pa wọ́n àti pé ìwọ kọ́ ló jùkò nígbà tí ó jùkò àmọ́ dájúdájú Allahu ló jùkò nítorí kí Allahu lè fi àmì wò dáadáa kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ni. Quran 2 verse 191 ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde ìfòòró le ju pípa lọ ẹ má ṣe bá wọn jagun ní mọ́ṣáláṣí haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀ nítorí náà tí wọ́n bá jà yín lógun ẹ jà wọ́n lógun báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67 kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi bá àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé Allahu sì ń fẹ́ tọ̀run Allahu sì ni alágbára ọlọ́gbọ́n Allahu ni alájùlọ Allahu alákòóbá akọbí alákòóbá ògo ni f'Olúwa mi atóbi ògo ni f'Olúwa mi atóbi ògo ni f'Olúwa mi atóbi Allahu ló mọ àwọn tó ń sìn ọ̀bánà wàlákàlẹ̀ àmdó Allahu ni alájùlọ Allahu alákòóbá ògo ni f'Olúwa mi atóbi jùlọ ògo ni f'Olúwa mi atóbi jùlọ ògo ni f'Olúwa mi atóbi jùlọ Allahu ni alájùlọ Allahu alákòóbá Allahu ni alájùlọ Allahu alákòóbá ògo ni f'Olúwa mi atóbi jùlọ ògo ni f'Olúwa mi atóbi jùlọ ògo ni f'Olúwa mi atóbi jùlọ Allahu ni alájùlọ
Allahu alákòóbá. ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá, aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Quran 106. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò, fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé Kàbá yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, ó sì fi wọ́n láyà balẹ̀ ní àsìkò ìpayà. Quran 111. Ọwọ́ Àbílàábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti àwọn ohun tí ó ń ṣe níṣẹ́, ìyẹn àwọn ọmọ rẹ̀, kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjòfòfò. Àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn, ó máa wọná. Ìgbà ọ̀pẹ pọ̀npọ̀rán máa wà ní ọrùn rẹ̀. Quran 9 verse 111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì, ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà, ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè jẹ́ ńlá. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn ìyá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ayò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi, ògo ni f'Olúwa mi atóbi, ògo ni f'Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ, ògo ni f'Olúwa mi atóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ìkíni, àdúrà àti ohun rere jẹ́ ti Allah. Àtàhíyátù lillahi. Ìdẹ̀ra fún ọ ìwọ ànábì, Àsákíyátù àti àánú Allah àti ìbùkún rẹ̀. Àtàhíbátì Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Assalamu Mo jẹ́rìí pé alaykum. kò sí kinní kan àyàfi ṣìgìdì Allah, Ayé ànábì. àti pé mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ àti ìránṣẹ́ Allahu. Wà lálẹ́ bá dìlà ìsọ́lì iná. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Àlàáfíà fún yín. Assalamu alaikum wa rahmatullahi. Allahu alákòóbá. Allahu Allahu alákòóbá. Allahu Allahu alákòóbá. Allahu ọ̀bàyéjẹ́. Allahu ajagunbalẹ̀. Mo mọ̀ pé àwọn kan tó bá wà fún for the first time léde máa wí pé kí leléyìí, nǹkan tẹ́ ń kà lórí ìrun nìyẹn o. Kò nítumọ̀, nǹkan tẹ́ wọ́n torí ẹ̀ gbé Allah àti Islam wá. Òun ni pé wọ́n fẹ́ wá fi pa everybody, kí wọ́n gbalẹ̀ yín, kí wọ́n sọ gbogbo yín di mùsùlùmí lọ́ranyàn. Quran chapter 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòró tí gbogbo ẹ̀sìn máa fi jẹ́ ti Allah nìkan. Ẹ̀yin ọmọ Yorùbá, Allah ò kì í ṣe Ọlọ́run o. Téèyàn kan bá táàfà kan bá sọ pé Ọlọ́run sọ ní Al-Quran, ẹ gbá etí ẹ̀, ó ń parọ́ fún yín ni o. Ó ń deceive yín ni, ó ń tàn yín ni. Ó mọ̀ pé tóun ò bá pe Allah yẹn lọ́lọ́run fún ẹ̀, ó máa ètè já. Wọ́n kàn parọ́ mọ́ Ọlọ́run ni, wọ́n fi Allah parọ́ mọ́ Ọlọ́run ni. Allah ò kì í ṣe Ọlọ́run, ẹ ṣì yẹn lé ní. Ẹlẹ́ẹ̀kejì, Muhammadu kò kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run, òjíṣẹ́ Allah ni. Ẹlẹ́ẹ̀kẹta, Allah tó tún wá rán Muhammadu iṣẹ́ yìí kò lè sọ̀rọ̀, èrè ni.
gbogbo ọ̀rọ̀ tó wà nù Quran pátápátá látòkè délẹ̀ tí mo kà yìí ẹnu Muhammadu ló ti jábọ́. Ó wá ń sọ wípé Jubril sọ pé òun gbà wá láti ọ̀dọ̀ Allah. So anybody ló lè sọ wípé èèyàn kan sọ fún mi ẹ̀mí mímọ́ sọ fún mi pa máa rá àwọn apásọ̀ kan máa ní ẹ̀mí mímọ́ sọ fún mi pé kí n sọ fún ẹ pé nǹkan tó ṣe Muhammadu nìyẹn, scope tí Muhammadu ló nìyẹn. So èèyàn kankan kò bá èèyàn kankan sọ̀rọ̀ Muhammadu èèyàn bíi tèmi èèyàn bíi tiyín ni. So irọ́ lásán òun ló wà nínú ẹ̀sìn Islam. Wọ́n wá fi ẹ̀sìn Islam wọ́n wá fi jà wá lógun, wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni. Mo sọ yìí mo dúró, ẹ ṣeun. So olówó Èkó àbí Àkànbí iṣẹ́ ní nǹkan tó fẹ́ sọ. Bẹ́tò lọ, ẹ máa bẹ́tò lọ. All right. So Allah wife Islamic rituals tó máa ń ṣe ní èdè Lárúbáwá òun la sáré perform ní èdè Yorùbá fáwọn tiwa yẹn kí ó lè bá yé wọn kó lè mọ̀. Tá bá wá rí nǹkan tó sọ pé nǹkan tá kà yìí pé irọ́ ni àwọn àfáà kan wà nsàlẹ̀, so mo fẹ́ gbé àfáà wá sókè nsìn. All right, ẹ ṣé mo fẹ́ gbé àfáà wá sókè nsìn. Àfáà yẹn ti send request, ó dàbí wọ́n fẹ́ ní nǹkan láti sọ sí nǹkan tá sọ. But téèyàn bá ti wá síbí lọ́dọ̀ wa ń bì òdodo, àwa ò fẹ́ irọ́, òdodo ní kẹ́ máa sọ. So Allah's wife Mr. Casbit ẹ dàbẹ̀ ti wálẹ̀ kan kí lẹ rí sí ìrun kíkí. Mo ti wálẹ̀ kan náà wọ́n dẹ̀ sáré já mi bọ́lẹ̀. All right, ẹ máa ń kírun, kí lẹ rí sí ìrun kíkí ta kí lédè Yorùbá yẹn. Ẹ parọ́ náà. Bó ṣe rí nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí pé wọ́n sọ pé àparọ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. So ẹ̀sìn Islam ẹ ṣeun nǹkan tá a fẹ́ káwọn èèyàn máa mọ̀ náà nìyẹn. Ẹ̀sìn Islam wọ́n wá fi bayé wa jẹ́ ńlẹ̀ Yorùbá ni, wọ́n wá fi fà wá sẹ́yìn ni, wọ́n fẹ́ fi sọ wá di Lárúbáwá ni, wọ́n á gba orúkọ wa, wọ́n á gba èdè wa, wọ́n á gba ìmúra wa, wọ́n á gba àṣà wa, wọ́n á gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, wọ́n máa gbé Allah lé wa lọ́wọ́. Allah àbàṣì jẹ́ ni bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń pa wọ́n Sudan, Allahu Akbar náà fi ń pa wọ́n. Bọ́ ṣe ń yìnbọn fún wọn lọ́n hàǹgì wọn sórí igi. Gbogbo nǹkan tí mo kà lẹ́ẹ̀kan nu Quran bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ ṣe ń kọ wọn lọ́n kọ àwọn míì wọ́n kọ́ wọn bí àgbélébù báyìí wọ́n pa kúpa ipa àyà. So ẹ̀yin ọmọ Yorùbá nǹkan tó fẹ́ wá fi ẹ̀sìn Islam ṣe nìyẹn, wọ́n wá fi jà wá lógun títí tí gbogbo ẹ̀sìn máa fi jẹ́ ti Allah nìkan. So tẹ́ ẹ bá ti gẹ̀ẹ́tì verse yẹn right then ẹ máa ti mọ motive tí wọ́n torí ẹ̀ gbé Islam wá. Wọ́n fẹ́ colonize wa, second colonization, kàn gba èdè wa, kàn gba àṣà wa, kàn gba everything, kàn sọ wá di Lárúbáwá, kàn gba agbára wa ní mọ bí tá a ti wá mọ́. Wọ́n á ní ilẹ̀ Lárúbáwá láti wá, tán bá ti achieve yẹn àwọn Lárúbáwá gangan máa wá, wọ́n máa pa everybody, wọ́n á clear everybody kúrò lórí ilẹ̀. So Mr. Casbit lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́lẹ̀ ẹ̀yin àti Mummy of Kufar lẹ́jọ́ ń sọ̀rọ̀, so ẹ lè jọ continue lórí ọ̀rọ̀ yẹn, so ẹ ṣeun. Okay. So mi ò lè sọ̀rọ̀ lórí irun tẹ kí yẹn mọ́. Mo sọ̀rọ̀ lórí ẹ̀ náà ẹ̀yin náà ti sọ pé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn, so kílẹ̀ tún fẹ́ sọ lórí ẹ̀ yẹ ká gbàgbé lórí ẹ̀ ẹ gbóhùn sókè. Mo mọ̀ báwọn èèyàn wà ń bì tí wọ́n ti wà ní Islam tẹ́lẹ̀ tàbí tí wọ́n nílé lọ́kàn báwọn fẹ́ ṣe Islam yẹn bá ti wọ tó bá fi lè lọ sign tó bá fi lè lọ gba ṣáádà. Ìtumọ̀ ṣáádà ni pé o sign contract bó ti wọ ẹgbẹ́ òkùnkùn. Wàá máa sọ pé o ti jẹ́rìí pé kò sí Ọlọ́run kankan bì kankan, kò sólódùmarè àyàfi Allah ò jẹ́ kí n ṣe Olódùmarè. Ó jẹ́ tún gbọ́dọ̀ jẹ́rìí pé Muhammadu òjíṣẹ́ Allah ni, dandan ni fún ẹ. So ìtumọ̀ ṣáádà tó bá gba ṣáádà ó ti join cult. So gbogbo nǹkan tó máa ṣe táwọn mùsùlùmí bá rí funfun wọ́n máa pè fún yín dúdú, tó bá rí dúdú wọ́n máa pè fún yín pupa. So bọ́n ṣe rí nìyẹn, wọn ò lè sọ òdodo torí ẹ̀sìn yẹn ó gbà wọ́n láyè pé kán máa parọ́. Tẹ́ bá lọ wo Quran chapter I think 328 ó ní wọ́n lè máa parọ́, so kán máa lo tẹ̀kíyà láti fi fa àwọn èèyàn sínú Islam. Gbogbo nǹkan tó ń ti sọ fún yín nípa ẹ̀sìn Islam pátápátá irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n ní òpó ẹ̀sìn Islam 5 ni, irọ́ ni 6 lòpó ẹ̀sìn Islam. Wọ́n ní Allah ni Ọlọ́run, irọ́ ni Allah ò kìí ṣe Ọlọ́run, èrè lásán ni Allah. So gbogbo àwọn nǹkan tí sọ fún yín tẹ́ ti mọ̀ nípa Islam irọ́ ni. Kaaba ilé Allah ni, wọ́n gbọ́dọ̀ fèsì ẹ̀. Allah wọ́n ti ń sìn tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀, èrè ni. Wọ́n ní Abraham ló kọ́ Kaaba, irọ́ náà tún fi yẹn pa fún yín. Gbogbo nǹkan tí sọ fún yín irọ́ ni gbogbo ẹ̀. Táàfà kan bá ń sọ̀rọ̀ níta tó bá ní àwọn zobin ó ti fẹ́ parọ́ nìyẹn. Nǹkan tó bá ti mú tó ti bẹ̀rẹ̀ kíní yẹn pẹ̀lú àwọn zobin ńlá ìmí náà ṣàìtàn ní rọ́jìm ó ti fẹ́ parọ́ nìyẹn. Irọ́ ló fẹ́ pa yẹn. Ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti ṣe bísímìlá ẹ tètè sún ṣòkòtò yín pé àlàyé ti fẹ́ gbèdé ẹgbẹ́ fún wa. Ìgbàlẹ́ wa máa gbọ́ níjọ́ kan nígbà tí ikú fẹ́ wá pa ànábì wa Muhammad sallallahu àwọn tó wà ń bẹ àwọn òmùgọ̀ àwọn yẹn náà ní sallallahu Yorùbá ànábì sallallahu alayhi wa sallam
bí ikú yẹn ṣe dé ànábì ti rí ànábì wá bí ikú pé tí ó fẹ́ wá gbẹ̀mí mi ni ikú náà ara máa ní olúwa mi Allah ti ní kí n wá gbẹ̀mí rẹ ni kí ni Allah ti wá pèsè ilẹ̀ fún mi báyìí Allah ti pèsè ọgbà àdẹ̀ra fún ẹ̀ àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgbẹ́ oríṣiríṣi a máa so wọ́n á kàn máa fún yín lámbà àwọn tó wà ń bẹ náà Allahu Akbar sallallahu alaihi wasallam irọ́ ló ń pa fún yín torí wọ́n ti rí gbogbo yín bẹ́ẹ̀ wọ́n ti rí gbogbo yín tó mú gò wọ́n ti rí pé ẹ mọ̀ nǹkan tí mọ̀ nǹkan kan pa Islam àwọn ipò yẹn kàn lọ kọ́ kínní yẹn láti fi scam wa ni wọ́n fẹ́ fi báyé wa jẹ́ pátápátá. kàfáyà ok. Jákànbí ò ṣe wá sí Jákànbí ń sùn náà. Àkànbí sùn Àkànbí. lókè ẹ tẹ̀síwájú yá. so yíyá kí Mr. Casbit yẹn kó tan máìkì àbí. ẹ bá lè fún wa lọ́rọ̀ sọ ẹ dákun o. ta ló fẹ́ sọ̀rọ̀ báyìí ta ló fẹ́ bá sọ̀rọ̀ báyìí olówó èkó àbí mummy of Kufar. sọ̀rọ̀ nǹkan gbọ́n sókè. Kaz, but mo need Kaz láti wà honest. Me like gbogbo childish play, you know, it's so irritating. So nobody were honest up front, my engage, but I don't like to waste my intelligence because you know time minimum take Timon research gbogbo kini, you know, don't insult people's intelligence. It's very irritating. So as long as you can be honest, have an upfront conversation. Timba Mary wa me so pe kegba gbogbo Timon so gbo. No, and you know, I lo check, e wa confirm. Let's not be childish, please. This is a learning platform. So, Casbit. Sir. Yeah, you know, Baby, you can go so. Mo gbọ́ wọn, but mo pẹ́yìn pé ní learning platform. But it's like nǹkan tẹ́yìn mọ̀ lẹ fẹ́ káwa mọ̀. Nǹkan táwa mọ̀ ẹ̀yin ò fẹ́ mọ̀. Nǹkan táwa mọ̀ a máa ń sọ pẹ̀lú fact. Nǹkan tẹ́yìn mọ̀ tẹ́ bá ti mú fact yẹn wá, then no problem. So, okay? Nǹkan táwa mọ̀ a máa fún yín reference fún pé this is it position kìíní ní nínú Islam wọ́n ní ẹ̀yin ọkùnrin. Maybe show we dey show work things. So nígbà tó sọ̀rọ̀ nípa pé nínú Islam ìpọkùnrin lè nà ìyàwó ẹ̀ yes òun tọ́ ni Quran sọ bẹ́ẹ̀ àdìsí dẹ̀ báàkì bò ó ní bọ́n ṣe ní kàn nà bọ́n yín ò fẹ́ gbà since tó ti sọ pé nà ẹ ti rò pé kán kó ìkúkù àti àdá kan kò bò náà sọ I understand so tẹ́yìn bá pè ní learning platform tẹ́ fẹ́ káwa kákọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ yín ó yẹ kẹ́yìn náà ní sùúrù kẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ tiwa náà normal. Mr. Kaz, nǹkan tẹ́ ń try láti ṣe ó wà very irritating because it's bẹ́ẹ̀ ni pé fẹ́ force feed mi ní poison me deny mo acknowledge pé conditions were to the beating. Me arguing pẹ̀lú yín. The bottom line is we women, we don't want to be beaten. We don't give a shit which condition. We don't give a shit whether it's by toothpick or cloth. We don't want to be beaten. Simple. Me disputing you now. Mo ti wa honest. Mo sọ pé of course ogbe conditions. Look, Emi òtítọ́ lèmi máa ń sọ. Èmi máa ń follow hadith more than you people. Mo ti sọ pé yes, condition wow, but at the end of the day, we don't want to be beaten. Sure. Like, person can shove it down and can force feed the one in nonsense. You can't do that. No. It's not like that. Try to understand. Kì í ṣe nǹkan tá à ń try láti portray nìyẹn. Try to understand. Nǹkan táwọn sọ ni pé during that time no ni Quran yẹn mention ṣe rí Quran every verse of Quran ló ní ìgbà tó bá ṣiṣẹ́ ìmí wà tó jẹ́ pé during that process during that time ló bá ṣiṣẹ́ ìmí wà tó jẹ́ pé forever for eternity ni. Yeah, mú aya yẹn wá tó ti replace aya yìí. Thank you, sir. Ẹ mọ̀ pé nǹkan tó ń jẹ́ abrogation wà nínú Quran. Abrogation ni pé Allah sọ fún wa nínú Quran ni pé òun won't abrogate verse unless tóun bá mú nǹkan tó better wá. So ẹ̀yin try láti sọ pé verse yẹn ó ti expire, ó ti reach expiry date. So ẹ fún wa ẹni sùúrù, ẹ fún wa ní aya tó ti replace. Ó ní okay o, ẹ máa ná ìyàwó yín mọ́ it's only for back then. Ẹ try to understand me. Ẹ wo society tá a wọ́n sìn. If you beat your wife, even government tí o sì ń gan tó kàn ó lè arrest it. But that's not Allah's law. We are talking about Allah. Number one, Mr. Kaz, I need you to understand something. Anything tí Allah bá ti ṣe ní halal 1,400 years ago, ìgbà tó bá Ànábì sọ̀rọ̀, ó wà halal today. Anything tí Allah bá ti make haram
nígbà yẹn ó sì wà haram today. Islam will change. And they get in context on say government mashekini, then which means that the government is even better than Allah. Government ní kẹ́ máa ná ìyàwó wọ́n arrest yín. Allah ní pé kẹ́ arrest kẹ́ ná ìyàwó yín. Ṣé rí pé government yẹn ní more common sense ju Allah yín lọ. Rárá kò ní common sense ju Allah lọ. What are you saying then? So give me a verse to abrogate it. Ẹ fún mi ní verse to abrogate it. Ẹ máa gbọ́. Mi ò tẹ̀ wá morúkọ yín ní báyìí bá máa dárúkọ yín bọ̀ mi. Ní ọ̀fọ̀ kò fa àzọ ìyàwó Allah. Ìyàwó Allah ẹni sùúrù. Ẹ mọ̀ ṣé nǹkan tó bójú mu náà ni kí baby now èmi kàn ń sọ ni o pé kọ́kọ́ sọ ń sìn pé kíyàwó má ṣe lánú ilé. I understand pé má ṣe lánú ilé yìí o mi ò jẹ lá o mi dẹ̀ fẹ́ káwọn ọmọ mi jẹ so má ṣe inú ilé yìí o ọjọ́ kìíní ó ṣe ọkọ pé ó bá sọ̀rọ̀ kíní mo ní kó má ṣe ṣagídí wà ń bẹ̀ ni má ẹ bá ṣe mọ́ o ọjọ́ kejì ó ṣe wọ́n pa àwọn ẹbí ẹ̀ jókòó pé nǹkan báyìí lọmọ yín ń ṣe òun ò dẹ̀ láìkì ẹ̀ má ṣe mọ́ ọjọ́ kẹta ó tún wá tú sí ẹ understand wọ́n tún wá gbé lọ sí àwùjọ àwọn ibi tán ti ń kírun bí àwọn ìmọ̀ọ́mù pé ok ẹ báyàwó mi sọ̀rọ̀ nǹkan báyìí ló ń ṣe èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí ṣé ẹ dẹ̀ mọ̀ pé ní society wa yìí even with the Allah's law and ní Yorùbá law gan sef ní Yorùbá ní àṣà àti ìṣe Yorùbá ọkọ ló lórí aya ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. kò yẹ kó sọ̀rọ̀ yẹn tán cars ọ̀rọ̀ tó Mr. Dimeji ẹjọ 1 second. Mr. Kaz, look, and try láti justify domestic violence. Then any mo jẹ́ kẹ́ respond, ẹ jẹ́ kẹ́ mi not respond. You are trying to justify domestic violence. Then igba. Number one, mo being ìgbà tẹ́ wá sókè mo ní tó bá jẹ́ ọkọ ló misbehave. Kí ni ìyàwó yẹn lè ṣe fọ́kọ? Aka aya yẹn fún yín. Now, I want to try to say, Monikoma Sela, Ani Afe, we don't want to beat our wives. Kilo lembe. Eye ma feed one poison. Ẹni sùúrù. Ẹ mọ̀ pé ní gbà, bó ẹ ṣá ní sùúrù. Ṣé mọ̀ pé tí ọkùnrin bá ń ṣe nǹkan tí inú ìyàwó ẹ̀ ò dùn sí, tó dẹ̀ jẹ́ pé kíní yẹn ó against Islam law, àbí ó against societal law. Ṣé mọ̀ pé jìyà wà fún ọkùnrin bẹ́ẹ̀? Mi nínú Quran. Ẹni sùúrù ṣé tókùnrin bá mú ọtí ń sìn. This is one thing I don't like. Timu, one single fucking evidence. I don't like it. I don't like it when people speak from their own knowledge. Gbogbo nǹkan táwa ń sọ à ń gbé evidence wá mú one evidence. Ẹ ti kọ́kọ́ sọ pé àyà yìí ẹni sùúrù ẹja go back a bit. Initially ẹ sọ pé àyà yìí it was for back then. So mo á sọ fún yín okay ẹ fún mi ní àyà tó abrogate tó cancel àyà yìí tó ní pé okay o ẹ máa ná ìyàwó yín mọ́ ó yá nǹkan tẹ́ máa kọ́kọ́ ṣe nìyẹn. Bring evidence, Mr. Kaz. Emma Soromo, bring evidence pé anti abrogate aya yìí. Thank you. Mi ò ní wọ́n abrogate aya yẹn o. Aya yẹn ṣì wà o. Nǹkan tẹ́ sọ ni ẹ sọ pé it's for back then. No, understand. Okay. Mr. Kaz, you are not equipped for this conversation. Ẹ lọ mú ìmáàmù yín wá kó di ọwọ́ yín mú. I'm sorry, this is some bullshit. Nǹkan tẹ́yìn sọ ẹ máa gbọ́ ṣe bí àṣà nǹkan tí èèyàn kan ti wá sókè lẹ́ẹ̀kan. Ó sọ̀rọ̀ kan mo dẹ̀ ti ń rí ọ̀rọ̀ yẹn náà ní platform yìí. Please, Ejo, this is a learning platform. You can't just talk your way through this conversation. Ejo, Emma frustrates life wa. Ẹ sọ pé aya yìí is for back then. Ó yẹ fi hàn wá ibi tá la sọ pé okay you are not because a mọ̀ pé inú Quran Allah sọ pé òun máa ń change mind ẹ̀. Tó bá rí nǹkan tó better. For example, ibi tó ní your religion for me, my religion for you. Ìgbà tó yá, ó change mind ẹ̀. Ó ní fight those who don't believe in Allah. So ẹ mú abrogation yẹn wá, mú wá, then sọ̀rọ̀. It's so frustrating. Please, ẹ jọ̀ọ́, tẹ́ bá wá sókè, make sure pé any weapon of ammunition, any evidence. This is not child's play. This is reality. Children are being married on do ọmọdé all over the world. Ẹ wo Sudan, ẹ wo gbogbo ẹ̀. On ṣẹlẹ̀ láyé so ẹ máa mẹ́rin wá kẹ́ backup point yín. The next person, next customer. Al-masala. Al-masala, are you there? Ṣé wà ń bẹ̀? Al-masala ìgbóhùnsókè tẹ́ bá wà ń bẹ̀.
mo wà ń bẹ̀ mo ń gbọ́ yín. All right. Next person ni Allah wife. Al-masala. Mr. Mercy, ẹ jọ̀ọ́ ẹ bá wa deal pẹ̀lú aya yìí wadribuhunna. Ṣó ní kẹ́ ẹ nà ìyàwó àbó ní kẹ́ ẹ má nà? Wadribuhunna. Your mic is so low. Wadribuhunna. Ní tó sọ náà ni pé ẹ bá wọn wẹ́ lù wọ́n tí wọ́n bá ti lẹ́yìn ìgbà tẹ́ bá ti yẹ wọn lódì tẹ́ ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá ti gbọ́. Ní tó sọ ni. Okay, so báwo lẹ ṣe feel about that? Ṣé rò pé ó wà okay kẹ́ máa nà ìyàwó yín tí kò bá gbọ́ràn? Ẹ bẹ́ẹ̀ ni. Okay, ṣẹ́yìn máa ń nà ìyàwó yín? Ìyàwó mi ṣe ń tè gbọ́rọ̀, ìyàwó mi wọ́n gbọ́rọ̀. Okay, all right, cool. Thank you very much. So, I mean, Oloweko, what can I say? I agree pẹ̀lú ẹ. It's okay to beat your wife. So, mo kàn fẹ́ káwọn ladies ni mo ń target because mo sọ fún pé Islam is a gentleman's club. Bí strip club ní Islam fáwọn ọkùnrin, ṣe get. All the benefits favour them, all the favour are for them. So, ladies, ẹ máa pay attention no. Àwọn tó pé ẹ ń wá ọkọ kiri, ẹ máa listen to these men on this platform. Wọ́n ní it's okay to beat your wife. Emi oloro sọ sí. Maybe someone else can speak to him. All right. Ìgbà yẹn ti sọ pé ó wà okay kí a lu ìyàwó wa torí wípé wọ́n kọ sí inú Quran. Wọ́n dẹ̀ sọ fún yín pé Quran yẹn ọ̀rọ̀ Allah ni. Wọ́n á jẹ́ kó yé yín pé Allah yẹn ló dá ayé ló dá ọ̀run. Now wọ́n yìí sọ fún yín pé kẹ́ wá lu ìyàwó yẹn ẹ̀yin ò wá lè jókòó kẹ́tì ẹ̀ ronú pé nígbà tí mo bá ìyàwó mi sọ̀rọ̀ tí mo dẹ̀ kọ ibùsùn ẹ̀lẹ́ tí kò dẹ̀ change ṣé lúlù ní next thing ṣé ẹ̀yin ò wò ó pé ó ní nǹkan míì tẹ́ tún gbọ́dọ̀ ṣe a better way of resolving issues with your wife ṣé ẹ ò rò bẹ́ẹ̀. Gbogbo tí mo fẹ́ rò náà ni àyà yẹn náà ti sọ síwájú. tó túmọ̀ ẹ ṣe tó túmọ̀ sí pé gbogbo ibi tí àyà ti sọ pé kẹ́ pa àwọn kèfèrí náà àwọn tí ó ṣe Islam ẹ máa pa wọ́n. Tó bá ti dàsìkò tá a ṣe jihad gbogbo orú yín ò ní sí lórí ilẹ̀ wọn náà. All right ẹ ṣe so ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ Islam ni wọ́n ti fi ń wọ̀n wá yẹn pé wọ́n ní tó bá di àsìkò tí jihad bá dé tí wọ́n ti ní kán máa pààyàn bọ́n ṣe ń pa wọ́n ní Sudan wọ́n ní gbogbo orú àwa yìí tí à ń sọ̀rọ̀ yìí gbogbo wa ni àwọn máa pa wọ́n ní kí ló ń ṣe ń bẹ̀ ṣe bí bísímìlà ló fi ń pa wọ́n. Ẹ má wọrí tiyín ẹ má wọrí tiyín àti mọ ibi tí wọ́n ti ń sponsor wọn ìjihadi àwọn lárúbáwá mùsùlùmí ni àwọn Sudan mùsùlùmí náà làwọn tó ní kán lọ máa pa wọ́n ṣé ó sì yé yín àmọ́ bó ṣe ń lọ ẹ lè débi kí a máa sọ̀rọ̀ àwọn nǹkan tá à ń jẹ́ kó yáwọn èèyàn ní pé tẹ́ bá gba Islam tí ògbó yín bá di mùsùlùmí tí lẹ́yìn dilẹ̀ mùsùlùmí àwọn lárúbáwá yìí sì máa wá pa gbogbo yín wọ́n máa gbalẹ̀ yín wọ́n ṣe bẹ́ẹ̀ ní Egypt wọ́n ṣe bẹ́ẹ̀ Morocco wọ́n ṣe bẹ́ẹ̀ ní Tunisia wọ́n ṣe bẹ́ẹ̀ ní Algeria wọ́n ṣe bẹ́ẹ̀ ní Libya gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ dúdú pátápátá náà máa gba ilẹ̀ yín ẹ wá wo ẹni yìí sìn nǹkan táwọn ẹni yẹn máa ń kọ́kọ́ ṣe ni pé àwọn èèyàn yín tó jẹ́ látara yín lọ́ máa kọ́ tíjà yẹn bá ti ṣẹlẹ̀ àwọn ẹlẹ́kọ́ máa kọ́ máa pa àwọn èèyàn náà tẹ́ ẹ bá ti wá ku díẹ̀ àwọn lárúbáwá yẹn ṣẹ̀ máa wá àtàwọn tí wọ́n lò bíi Al-masala tó náà máa pa wá yìí àti àwọn tó kù dìrí wọn tí pa everybody ni wọ́n máa wá pa ni mo fi sọ pé ẹ̀yin ọmọ Yorùbá kò sí nǹkan kan tó fẹ́ gbà yín nínú Islam ó fẹ́ ba ayé wa jẹ́ ni ẹ tètè lọ ṣoògùn ẹ lọ dira ẹ lọ ṣòkígbẹ́ ẹ lọ ṣayẹta by the time táwọn Al-masala yìí bá bẹ̀rẹ̀ sí pààyàn tó bá ti ṣáyín lẹ́ẹ̀kan tí ó bá ti ràn yín ẹ̀yà gba nǹkan wọ̀ ẹ̀ fi ṣe kinní yẹn fún un ó ti yé yín ẹ̀yin èèyàn wa ẹ lọ dira torí bí bẹ́ẹ̀ kọ́ bí Al-masala ṣe sọ pé òun máa pa wá yìí kò fi ṣeré o tó bá tásìkò yẹn lóòótọ́ ó máa pààyàn bó ṣe wáyé ó lè pa ọmọ ẹ̀ ó ti sọ tọ́mọ òun bá fi ẹ̀sìn Islam lẹ̀ nǹkan tá Allah sọ ní pé kí wọ́n pa wọ́n ó lóun máa pa wọ́n. So ẹni tí ayé ẹ̀ ti bàjẹ́ sínú ẹ̀sìn tó yẹn ṣe mọ̀ pé ọpọlọ ẹ̀ kò lè dá ronú mọ́ ìwé ló dẹ̀ ń ronú fún ìwé tán gbé wá láti ilẹ̀ lárúbáwá ló dẹ̀ ń ronú fún. So ẹ̀yin èèyàn wa à ń jẹ́ kẹ́ ẹ̀kàn máa rí gbogbo nǹkan tá à ń sọ pátápátá òdodo ni àwọn àáfàá kan tó ń wá bí tán ní kò rí bẹ́ẹ̀ irọ́ náà ń pa irú Al-masala yẹn ó sòdodo òótọ́ dẹ̀ ni ó máa pààyàn ló ṣe sọ yẹn kò sí rọ́ńbẹ̀ ẹ̀sìn Islam wọ́n fi ń pààyàn ni wọ́n gbé wá láti wá pa wá ni èèyàn ọmọ Yorùbá ẹ jí o mo dúró báyìí o kájẹ́kẹ́ lómi sọ̀rọ̀ Mr. Lájí méjì ẹ lè tán mic báyìí o. My brother. Yeah, ṣebí mùsùlùmí ni.
Yeah, I continue pẹ̀lú Allah wife. I'm just a little bit concerned about what the lady who spoke earlier talked about. You know, Tabani ẹ̀sìn Islam ò dáa, ẹ̀sìn yìí ò dáa. Kí lẹ̀yin gbé wá? Genuinely. Please. Common sense and critical thinking and reasoning. There's no way you can convince me that Anobi flew to the moon because the evidence. She gets. Debate is or believe. Believe means to accept something without proof and evidence. That's why any religious people, faith lefin shishe. She gets. Belief and faith is synonymous. She gets. So, in Kotemi offer a common sense, logic, and reasoning. I want you to be a decent human being. You don't need to subscribe to dangerous ideology just to feel like you want to belong as part of Islamic community. So, in offer for you a common sense. Let's use our senses. Bawo ni Islam she debawa. Talog bewa funwa. Ti Allah bati exist as a man so and one Muslim so Allah has always been there. Why to and Arab log bewa funwa? Why tamo? Okay. You can't convince me that. That's bullshit. Yeah, I see where you're coming from, and then to be fair, like you said, it is quite logical. However, for me, I'll say this to you: religion as a situation is falling long time ago. This thing now is just alliances. If you look around and see how religion work around the world now, you would understand it's just people coming together for an agenda. Islam's agenda is to take over people's land, take over people's culture. We can check this historically speaking. Look at Somalia. Look at Somalia right now. Look at the way they dress. Look at the way they talk. So Islam is like a virus, like a cancer. Yeah, if you do not attack that cancer, it goes spread. So that's what we are doing right now. Attack cancer. Listen, I understand what you're saying. All right, I understand it, but I'm just trying to tell you that it's just an alliance, and all these religions you see around, they've got an agenda, different agendas. All right. If you look at the Islam agenda and you say this is what they want to do, this is what they're all about, that's what you know about that religion. All right. And if you meet some Muslims, yeah, you think you've seen the most beautiful people. I think you get what I'm saying. The father's side of the family are Muslims and they are beautiful people. In Kotan criticize the ideology Islam. Yeah. A lot of people can subscribe to the dangerous text that's written within your book. My sister, yeah. Nǹkan tó ń ṣe àwọn èèyàn wa òun ni wípé àwọn èèyàn jáde tán wọn lájú tó. Hold on, mother. And also, no, are you okay, my brother? What do you mean? Hold on. I'm asking you a question. Wọ́n jáde tán, wọ́n pa wọ́n káàkiri, wọ́n pa ẹja, wọ́n pẹran. Kí ló fẹ́ kù? So why did you ask if I'm okay? Hold on, báwo? Ọ̀dọ̀ sọ ìbò bí àkọ́kọ́ bí náà bí ẹ̀ sí. Ṣé wọ́n ń kí wá bí ni? Àwọn onítú àdáfọ̀ wọn sọ̀rọ̀ yẹn ń sọ̀rọ̀ yẹn, kókó ṣì dànù. I've been there for 40 years. But mi ò sọ nǹkan tó yẹ kó fi embarrass mi now. Mo bẹ̀ kó sọ̀rọ̀ mo ní kò ní sùúrù kó jẹ́ kí n sọ̀rọ̀. Ọtí àlàyé tó sọ̀kalẹ̀ ẹ̀sìn sọ ni tó ló máa pa everybody tásìkò yẹn bá tó ibẹ̀ yẹn ló yẹ kẹ́kẹ́ bẹ̀rẹ̀. Ṣe tó sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó rí ẹ̀ pé kó àwọn onítú àgbọ̀ wọn yọ gbọ́mẹ́ sọ pé bí náà fi sí. Ìmọ̀ṣù ológbọ́ olùṣèlú tí wà ní àfùlọ́ ń sọ bá mi sọ̀rọ̀. How dare you talk to me that way? Ìgbọ́ta sọ ni ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó ẹ̀kọ́ sára àwọn èèyàn. Ẹ̀kọ́ ìwé máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. Woman tó sọ̀rọ̀, the lady who spoke earlier. Listen, ẹni tí ń bá mi sọ̀rọ̀. Just shut up and listen to her. God, you're acting as if you do drugs. Of course I'm on call. Sorry, buku bí ẹ̀kọ́ ní bàbá ẹ̀. Oh damn! Wherever you're going through that, make you talk like that. So sorry, I might be no ejo. You cannot expect people to be okay with the kind of ọ̀rọ̀ tí ìṣèyí kì í wá sọ bí sí pé tásìkò jihad yẹn bá tó máa àwọn bàbá òun.
You think people, and you are still coming here to tell us what religion is doing around the world, the unity of religion, people coming together to form an agenda. What other agenda when so your people are coming here to tell us your agenda already? Will it work now? You need to join the movie train. Kẹ́sì tó fáwọn èèyàn àtẹ̀wù tó wà nú ẹ̀sìn yín. Mr. Dimeji. Shewambe, ele on mute. Eja parí ọ̀rọ̀ wa. So, kini agenda Islam? Ejembe. What is the objective of Islam? Kilo fe. What does Allah want from his slaves? What does Allah want from his followers? Kilo fe. I didn't know I've been muted, all right? You see, when you were talking, I wanted to talk about the Persians and how, Islam took over. And it don't sorrow, tó bá yẹ pé o mọ̀ mí dáadáa ni, o ní bá mi sọ̀rọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀ torí pé èmi ìjìnlẹ̀ Yorùbá ni mí. So do you understand? Gbogbo ọ̀rọ̀ tí yẹn bá dẹ̀ fẹ́ sọ publicly, ó yẹ kí yẹn rò kí yẹn tó tún sọ torí pé ọgbọ́n la fi ń ṣèlú aláìlára, ìmọ̀ la fi ń ṣèlú aláìlẹ́yìn, àtọgbọ́n àtìmọ̀ la fi ń ṣèlú aláìlẹ́yìn. Listen. Masoyinbo, I'm used to it. That's how I communicate all the time. All right, Masoyinbo, Masoyinbo. More than English people themselves. Listen, most definitely. Listen to people before you judge them. You bring someone up and then the next thing is you want to attack them. If you want to pass message to people, all right, look at the way the lady was passing the message. I wanted to talk to her. It will be lady Asian sorrow. You only listen, see. Oh, she's talking logically. Anything you buffer basoro ti fẹ́ kó gbọ́, ìyẹn sọ̀rọ̀ ẹ̀kọ́ sínú life ẹ̀ tẹ́ni agbọ́ta wù kó gbọ́. Kó ṣe pé kẹ̀kẹ́ máa sọ̀rọ̀ kéèyàn sọ̀rọ̀ kẹfẹ́ attack ẹ̀ rárá. Ó máa ń jẹ́ kíyàn quantify ọpọlọ oníkálukú àti bí ọpọlọ oníkálukú ṣe mọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ láti. Bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ sọ olórúkú ṣe olùṣí àwọn ní COS náà jẹ́ ká gbádùn yìí o. Can you imagine? Ó yà fọ́tò tó ń ya Bugatti tó ń ya flower káàkiri. You bloody fuck off what I'm being so. Oh no, she's not here. I'm not going to be. Oh, this shit that year. You dare talk to me again? Go fucking fuck off me. You know, she go to Brooklyn. You know, go to your photo. You have flower photo to 1970. Oh, I be on the photo to lawyer. Hello. Them battery. Your photo no garden. Can you imagine this idiot? Mami sọ̀rọ̀. Logical. Olùsí àwọn oníṣẹ́ òyìnbó olùsí. Oníṣẹ́ tí o ti gbọ́ tó yìí fẹ́ dúró. How dare you talk to me that way? Yàrá yé ni wọ́n sọ̀rọ̀. Not even your father dare talk to me that way. Orí ẹ̀ burú. Not even you. Mo ní kò take it easy o mami sọ̀rọ̀. Olùsí ọmọ ní logical. Go on. All right. Me fi pé Mr. Ladimeji ṣe bá sì fẹ́ continue conversation yẹn jẹ́ kí n mọ̀, if not then we MS Baba mi ko bi wọ́n kini objective Islam. What is the goal of Islam? You know, nǹkan tí mo bi wọ́n ni èmi mo bóyá wọ́n lè answer me. It's a very simple question. Kò mọ̀ kíni ìlò ẹni kò mi tí ó ṣe débi ni o. Hello, whatever you to move flower that in the garden. See, my mother is in the 70s. Mr. Oladimeji. Yeah. Ben, Mr. My brother, I want to talk to you because I've listened to you. Ẹ bá wo àfáà tó wálẹ̀ kan yẹn, ó ní irú wa báyìí ni àwọn máa pa tí jihad bá ti bẹ̀rẹ̀. So nígbà tẹ́yìn wọlé ẹ̀ ń sọ pé ó yẹ ká wa ideology tí Islam mú wá. So èmi wá fẹ́ jù sí bí pé èmi ò tiẹ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, pé èmi àti yẹn ṣe fẹ́ jọ sọ̀rọ̀. So Mr. Oladimeji, kí lẹ rí nípa Islam? Ṣé ó mú ìrọ̀rùn wá sínú ìlú ni àbọ̀ wá da àárín ẹbí àtàrà? Àbí ibi tí Islam bá dé
ṣó máa ń dá ogun lẹ̀ ń bẹ́ẹ̀ ni àbí ṣé lọ síwájú ní Islam máa mú wá sílùú ẹ jẹ́ ká kébì fẹ́ mọ perspective yín nípa Islam ẹ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín and mo appreciate bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀. I understand. Pẹ̀lẹ́ lákọ̀ ó dẹ̀ lábò. Ṣe understand. Tí a bá fẹ́ blame ẹni ẹ̀sìn, a bá fẹ́ blame ẹni agenda, àkọ́kọ́ gbọ́dọ̀ ní láti yẹra wa wò ná. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àti pé kí ni ìrìn àjò àti pé bó la ti ń bọ̀, ibo la bá dé, ibo la ń lọ. Ṣe understand. Ṣé rí gbogbo iṣẹ́ tẹ́ ń ṣe yìí, iṣẹ́ ńlá ni o. And ó kọjá aláyé tó ń sọ̀rọ̀ the other time, you don't listen to me, you don't know me, but you are attacking me. Bínú ẹ má mo ti ní kàn jẹ́ kémi àti yín jọ sọ ẹ má bínú ẹ jọ. So olówó Èkó, olówó Èkó, olówó Èkó. Ẹ kàn jẹ́ kémi àti yín kàn jọ sọ ẹ má bínú ẹ jọ. Network yín ni yàrá káàbọ̀. Tẹ̀síwájú bá fẹ́ sọ̀rọ̀ ẹ jọ ẹ má tún jẹ́ ká tú. Immigrant don't come to me, okay? Mr. Aládìméjì ẹ jọ ṣe gbọ́ ẹ kàn ẹ bá mi sọ fẹ́ gbọ́ látọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ mọ̀ dáadáa nípa pé bóyá ẹ ṣe so Mr. Aládìméjì. Ṣé rí gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ, àwa Yorùbá torí pé aṣọ tó súnmọ́ eégún jù òun ni à ń pè ní jẹ̀pẹ́. Èyí tó súnmọ́ mi jù nìyẹn, I understand. In tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò, àwọn tí